Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù keje ọdún 2025. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Ẹgbẹ́ òṣèlú APC ṣe yẹ̀yẹ́ Àtíkù Abubakar pẹ̀lú bó ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP. Mọ́kà ní ìmọ̀tara ẹni nìkan ló ń ṣe é àti pé níṣe ló ṣàfẹ́ jẹ ààrẹ. Keyamo ní èròǹgbà rẹ̀ láti jẹ ààrẹ kì í ṣe láti káàánú àwọn ọmọ Nàìjíríà rárá. Ìpàdé àwọn ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí yóò wáyé lónìí láti bu ọlá fún ààrẹ àná tó dolóògbé, ìyẹn Muhammadu Buhari. Peter Obi ṣàlàyé ìdí tí kò fi sí níbi ètò ìsìnkú Buhari. Ó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sáwọn ẹbí olóògbé ọ̀hún. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026, Iyìọ́lá Omíṣọ̀rẹ́ ti fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí Adeleke. Ó pè é ní ọmọ òrukàn nínú òṣèlú. Àjọ Amnesty International ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí ìṣàkóso ààrẹ Tinubu. Wọ́n ní ó ti já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá gbégi lé ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó pa á láṣẹ pé kí ilé-ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí san bílíọ̀nù lọ́nà mọ́kàndínlọ́tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn 579 billion naira owó gbà-má-bínú fún iléeṣẹ́ Kasma International Services fún pé ó gba owó ẹ̀yìn kó tó fòǹtẹ̀ lu ìwé wọn. Ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó ti wọ́gi lé ẹjọ́ ẹ̀sùn jìbìtì àti ẹ̀sùn gbígbé owó ìlú fògánná tí wọ́n fi kan gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe. Wọ́n ní kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Ìròyìn eré ìdárayá. Ó ti dájú báyìí pé gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ìyẹn Lamine Yamal ni yóò máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù onínọ́mbà 10 eléyìí tí Lionel Messi ń wọ̀ nígbà tó wà nínú ikọ̀ náà. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe ògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.